ya mo sick tó ti yẹ yín báyẹn náà ni wọ́n lé mi ní Maagun nígbà yẹn Maagun ní ọjọ́ yẹn. sọ fura pé ẹ̀yin yàn lè ní. ó fura náà ni wọ́n sá lé mi ní Maagun. so ó wá di ọjọ́ tí kìnìún yẹn wá expire bóyá pọ̀sápù pọ̀gbọ̀ ládùúgbò pé bóyá ẹnìkan gùn ó kú tó pé ọlọ́kadà kan tó máa ń gbé mi pé bóyá ó ṣe pé kìnìún sọ ti yẹ yín báyẹn. wọ́n ti fẹ̀sùn kàn yín tẹ́lẹ̀. ó ti fẹ̀sùn kàn mí tẹ́lẹ̀ wọ́n ti rọjọ́ fún pé bóyá ọlọ́kadà kan máa ń gbé mi so ti yẹ yín báyẹn ìyẹn dẹ̀ ń gbé wa ní tọ́lọ́ àti tèèyàn kò síyàn kan níbẹ̀ so ọsà lèmi ní Maagun so wá dijọ́ tí Maagun yẹn wá expire gangan ọjọ́ Monday lọ́jọ́ yẹn ọlọ́jọ́ méje ni ọlọ́gbọ́dà pé bọ́yọ́ ní 7 days àbí 3 days sámọ̀ ṣùgbọ́n tí nǹkan tí mo sámọ̀ ní wípé ọjọ́ Friday ńlá kúrò ní sọ́ọ̀mẹ̀ èmi àti Ayọ̀mídé àti Àyànfẹ́ látijọ́ Friday àtẹ̀ ti kúrò ní sọ́ọ̀mẹ̀ kò pè mí tó fi di àárọ̀ Monday yẹn so ti ẹyin báyẹn látijọ́ Friday tá a ti kúrò ní sọ́ọ̀mẹ̀ ìjọ Friday yẹn gan àlà fẹ́ kúrò torí pé ó gba fóònù 100 ní tó rọ ẹyin aró síbẹ̀ tó fi ba fóònù yẹn jẹ́ in ló jẹ́ ká kúrò ní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ yẹn àkúrò sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ Friday pẹ̀lú 40 àti nínà bí ẹni máa kú tọ́nà mi lọ́jọ́ yẹn tó sì rọ ẹyin aró sí fóònù pọ̀pẹ́tì tí ó wà lọ́wọ́ mi ó rọ ẹyin aró sí lè sí ní fóònù yẹn fi bàjẹ́ Ọlọ́run ọba la fi kúrò ní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ yẹn. kàyéfì ńlá lélẹ́yìí o ẹ̀yin èèyàn ẹ wá gbà wọ́n ṣẹlẹ̀ àbàmì eléyìí tó tún wáyé o lórí ètò Kókórò Alátẹ eléyìí tí mo mú wá fún yín lónìí ó gbẹnu tán ó lékenkà bẹ́ẹ̀ náà ló pakasọ ṣe ráwọn ṣẹlẹ̀ léyìí ó tún yàtọ̀ sáwọn eléyìí tẹ́ ti ń gbọ́ tẹ́lẹ̀ ẹ wò ó tuntun lélẹ́yìí o ẹ máa bá ń comment kẹ́ máa like sì máa pín káàkiri kó lè ti kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára láì dé ìnàpẹ̀nu ẹ̀ ń so níbẹ̀. yes ma orúkọ yín ma. orúkọ mi ni Ìyábọ̀ Muyìn Olúwa tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí ìyá Ayọ̀mídé. ìyá Ayọ̀mídé. bẹ́ẹ̀ ni sà. ta ló jókòó lẹ́gbẹ̀ẹ́ yín yìí. dáàdi Ayọ̀mídé náà ló jókòó. dáàdi Ayọ̀mídé. bẹ́ẹ̀ ni sà. a rí lórí ètò Kókórò Alátẹ kí ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni bá a ṣe bí nìyẹn mo ti wá pé à ń wá ọmọ ni mo wá sí bíbá yìí ìgbà mo wá padà tí mo wá ní January 14 ni mo wá sí bíbá yìí so ìgbà tí mo gbọ́ ọmọ yẹn ó ti kúrò ní láti December 29 mi ò dẹ̀ ń lọ sí sọ́ọ̀mì dáadáa mo rí àbúrò ẹ̀. ọmọ wo. ọmọ mi Ayọ̀mídé Kudus so mo rábùrò ẹ̀ ní January 4 orí azan mo ní Ayọ̀mídé ńkọ́ ó ní ó wà ǹdẹ̀ ṣe dáadáa ní tí mo ní mo fọ́ ọmọ yẹn ó lọ torí pé látìgbà tí mo ti kúrò níbẹ̀ yẹn kò jẹ́ kí n láǹfààní ó ti bà mí jẹ́ fáwọn ọmọ yẹn even gan tí n bá fáwọn ọmọ yẹn ní nǹkan ọmọ nìkan ọmọ gbà ìjọ kan tí mo fà azani ní amles àti ìsòkò tó ń bọ ọmọ yẹn lè pè ṣé mo ẹsẹ̀ mú fún ni àbí mo ti mú wá láti ibì kan pé kọ́ pé mo ti ṣe oògùn sí mo ní kí ni nǹkan ṣẹlẹ̀ tí rí ọ̀rọ̀ tí ọmọ yẹn lókulẹ̀ fẹ́ kan gbé wá sí Kókórò Alátẹ mo ti kọ́kọ́ fẹ́ wá tipẹ́tipẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé bó ni màá ṣe bímọ téèyàn ọkọ ẹ̀yìn ọmọ mi sí so ó rọrùn ni mo fi kúrò níbẹ̀ ní ebi gbà tẹ́mi mi ń bọ̀ lọ ni mo kúrò níbẹ̀ mo dẹ̀ lọ dágbére fún bàbá ẹ̀ pé alájí ẹ̀mí mi ń bọ̀ lójú gan tí ń tì mí ládùúgbò mo ń lọ bàbá dẹ́nì kí n máa káwọn ọmọ lọ sọ́dọ̀ mi pé torí pé ìyá ló lọ mọ́ wọ́n dẹ̀ bá wa sọ nígbà máa wá síbí kẹjọ mọ́ sí lọ́kọ láya mo ní mo ti gbọ́ pé ṣùgbọ́n kì í ṣe pé bá yóò wù mí bọ̀ ojú ń tì mí ló jẹ́ kí n kúrò ládùúgbò ẹni náà ti pọ̀ jù tó bá ń bínú báyìí bí bó ṣe ké ni mo bá ń fi fọṣọ á fọ dànù ni tí n bá ti parọ́ ẹlẹ́dẹ̀ rí mi àwọn ará àdúgbò nsọ mi náà dẹ́ mọ̀ tó bá jẹ́ pé òkúta ló bá mú àálẹ̀ ni kò kì í fi nǹkan kan wọ̀nyàn wò rárá ní tó bá ti bá lásìkò tó bá ń bínú nìyẹn so ojú ti ń tì mí ọbẹ̀ dídánù gbogbo ẹ̀ náà aṣọ yíya mo wá ní mo ti gbọ́ àbá yẹn sáà ní kó máa wá ọ sáà ń kọ̀ wá títí mo wá rí i pé mo síkì kan sickness yẹn pọ̀ mo ti kó àwọn ọmọ lọ ọmọ mẹ́ta so mo bí mo ṣe wá káwọn ọmọ yẹn dẹ̀ máa ń wo àwọn nǹkan tó wà díẹ̀ kan tí kò dáa tó yẹ pé òun gan ó máa ń encourage àwọn ọmọ yẹn pé kí wọ́n ṣáà mọ̀ ṣe bẹ́ẹ̀ so ṣe yín báyẹn so mo wá bá ṣe wá dé àwọn ọmọ bá ṣe wá dé ọ̀dàn ní ibi tẹ́mi kọ́ lé sí bí ìwà wípé bí wíwá pé ọmọ pa mí lára díẹ̀ so ti yẹ yín báyẹn so bá ṣe wá dé báyìí mú iṣẹ́ ti rí wípé ibi ìbàyà ẹ̀ṣẹ̀ wá síbí ni ẹ jẹ́ kí bá a ṣe kúrò environment sọmi ibi tá a wà yẹ jẹ́ kó gbégbé ayé pé kínní kan nǹkan ọmọ yẹn sálà máa fi wọ́n sílẹ̀ nílé máa wá sí sọmi máa wá kiri ọjà máa tajà mi máa lọ máa ra nǹkan tá a jẹ dání mo dé lálẹ́ ọjọ́ kan ni orogún mi tá a jà wọn bí àbúrò wọn tá a jọ fi bẹ́ẹ̀ kọ́ lé papọ̀ náà ni wọ́n ṣe báyìí wọ́n ṣe mí sẹ́ ẹ̀ pé mo sọ fún yín pé ìwúwà yìí mi ìfẹ́ mo sá padà kó àwọn ọmọ yẹn wá sí sọmi pé kí n fi halẹ̀ mọ́ wọn pé tí n bá kó dọ̀dẹ̀ pé báyà tá a bá tún jọ fi halẹ̀ mọ́ wọn pé bóyá wọn ò ṣe ó sì gbìn sàn ọmọ yẹn nínú pé ṣe ti pẹ́ ẹ̀ níyà kì í ṣe pé bóyá ń sọ lẹ́yìn ń mọ́ sọ lójú mi dáadáa wípé ìyá yín èsè ìyá pé kìnìún rẹ̀ mi mọ́ wò pé
ebo ló ń fẹnu ara nígbà tèmi ọba ti wà tí ò ṣe sọmọ tí ò ṣe pé kinní kò sí wàhálà kankan tó sì fà tó fi jẹ́ wípé kinní yẹn ó ṣe púpọ̀ tí mo tutù yẹn ni pé ṣọ́ọ̀ṣì tá à ń lọ tòsí ilé lọ́wọ́ àbó lèmi àti wọn ò ṣe jọ mọ́ ọjà táyà sì mọ sọ pé à ń lọ ṣọ́ọ̀ṣì à ń gbọ́ wàásù mọ́ sáà mọ́ ń fara dà dáadáa so ló fi jẹ́ wípé èyí àzá ni ó padà wá sí ọ̀dọ̀ wọn Ayọ̀mídé nìkan bá mi lọ so ìgbà tá a sì wà ní ilé à ń ṣe kò sí wàhálà kankan mo ti bá a change school rẹ̀ sórí ìtọ̀ ọ̀dàn tí Akínlùmọ̀ ó ti ń lọ sí school àbúrò náà mo ti fi sí private school wọ́n ti ń ṣe ìgbòyà mo sick so ti yẹyin báyẹn náà ni wọ́n lé mi ní Maagun nígbà yẹn Maagun ní ọjọ́ yẹn. sọ fura pé ẹ̀yin àlè ni. irọ́ ó fura náà ni ọ sáà lé mi ní Maagun so ọ wá di ọjọ́ tí kìíní yẹn wá expire bóyá kọ̀sáàpù pọ̀gbọ̀ ládùúgbò pé bóyá ẹnìkan gùn ó kú tó pé ọlọ́kadà kan tó máa ń gbé mi pé bóyá ó ṣe pé kìíní sọ ti yẹyin báyẹn. wọ́n ti fẹ̀sùn ẹ̀ kàn yín tẹ́lẹ̀. ó ti fẹ̀sùn kàn mí tẹ́lẹ̀ wọ́n ti rọjọ́ fún pé bóyá ọlọ́kadà kan máa ń gbé mi sọ ti yẹyin báyẹn ìyẹn dẹ̀ ń gbé wa ní tọ́lọ́ àti tèèyàn kò sí yàn kan níbẹ̀ so ọsà lèmi ní Maagun so wá dijọ́ tí Maagun yẹn wá expire gangan ọjọ́ Monday lọ́jọ́ yẹn ọlọ́jọ́ méje ni ọlọ́gbọ́dà pé wọ́n yóò ní 7 days àbí 3 days mi sámọ̀ ṣùgbọ́n nǹkan tí mo sámọ̀ ni wípé ọjọ́ Friday ńlá kú òní sọ́ọ̀mẹ̀ èmi àti Ayọ̀mídé àti Àyànfẹ́ látijọ́ Friday látàdẹ̀ tí kú òní sọ́ọ̀mẹ̀ kò pè mí tó fi di àárọ̀ Monday yẹn tó ti ẹyin báyẹn látijọ́ Friday tá a ti kú ò ní sọ́ọ̀mẹ̀ ìjọ Friday yẹn gan àlà fẹ́ kúrò torí pé ó gba fóònù 100 mi tó rọ ẹyin aró síbẹ̀ tó fi ba fóònù yẹn jẹ́ in ló jẹ́ ká kú òní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ yẹn a kú òní sọ́ọ̀mẹ̀ lọ́jọ́ Friday pẹ̀lú 40 àti nínà bí ẹni máa kú tọ́nà mi lọ́jọ́ yẹn tó sì rọ ẹyin aró sí fóònù pọ̀pẹ́tì tí ó wà lọ́wọ́ mi ó rọ ẹyin aró sí lè sí ìmọ̀ ní fóònù yẹn fi bàjẹ́ Ọlọ́run ọba la fi kúrò ní sọ́ọ̀mì lọ́jọ́ yẹn so láti Friday tá a ti kúrò ní sọ́ọ̀mì tó fi di Monday o ò pè mí o ò béèrè pé bó o ló ti jẹ́ o ò béèrè pé kinní kan so ọ̀sá di alẹ́ Monday mo sábò orí fífọ́ àti bí ara gbígbóná dé ilé mo lo oògùn kò ṣiṣẹ́ mo fi rọ́ọ̀bù wọra kò ṣe bó ṣe dìdájí tíìsì báyìí láago 6 báyìí hàn ní ọkọ̀ pé mi ẹ̀ ló àwọn lálàá o gbólódì rẹ kú o orí olórí ò ní jẹsẹ́ rẹ o iṣẹ́ tó ṣe ìwọ ló jẹun ìran bíi aláìbí kò kí ṣe títí tèmi mi sáà reject ẹ̀ wọ́n sábà mi gba nọ́ọ̀sì ládùúgbò ọmọ yẹn tọ́jú mi kò sáà ṣe wọ́n sáà fi padà kúrò níbẹ̀ mo lọ sí hospital wọ́n tọ́jú mi ó gba bí omi bottle water yẹn omi drip yẹn mo gba nílà yẹn bíi 13 kò ṣiṣẹ́ kankan lára mi níyà tó wà tán mi sọ pé òun ò rí wá àìsàn báyìí pé bóyá kan kí n bá léèyàn nìbàdàn kan gbé mi kan lọ tẹ̀sẹ̀ lébọ̀ wọ́n ṣáà fi gbé mi lọ ní ìgbà yẹn tán fi lọ tọ́jú mi lábúrò mọ́mì mi ti ń bẹ ní Adébáyọ̀dé Àyànrè yẹn ló ṣàpadà lọ tọ́jú mi. so bó lẹ ti wá mọ̀ pé ìgbà tí mo wá Maagun ni ìgbà tí mo wá padà dé tá mo wá wà bẹ́ẹ̀ ni wá béèrè pé àwọn bá mi wá ṣàlàyé pé bọ́rọ̀ ṣe jẹ́ bó ṣe jẹ́ lélẹ́yìn wọ́n sá pé mọ̀ pé kan wá bí wọ́n ṣe wá sí Adébáyọ̀dé Àyànrè lọ́dọ̀ àbúrò mọ́mì mi yẹn báyìí ìyẹn sábà wọn sọ̀rọ̀ ó bẹ́ mi náà sọ̀rọ̀ wípé tá a bá ti padà dé pé ká mọ̀ ṣe dáadáa nígbà ìjà pé mi ò kú lágbẹ̀kẹ̀lé ọkùnrin kankan níbì kan sì pé bóyá mo ṣe tán láti fẹ́yàn kankan kì í ṣe pé bóyá ìjà wípé ká mọ̀ ṣe ti lọ́kọ láya bí mo ṣe ń lọ bàbá wọn ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ ti sọ pé mo ti gbọ́ kò sí wàhálà so torí ilẹ̀ yẹn gangan bàbá wọn ló tà fún mi so mo sáà délé ẹ̀bí àṣedé nígbà tí mo kó òmìnira ti tọ́jú mi ó ṣe dé mo ti ń lọ sílé báyìí o adẹ̀jọ́ dé ilé wọ́n wá bá wa ń bẹ̀ oko tó kún wọ́n bá mi ṣe àjọ sọ̀rọ̀ wọ́n ṣe mọ́mì ṣọ́ọ̀ṣì mi náà wá wọ́n ṣe mí tiẹ̀ ti gbàgbé bí tán lẹ̀ yẹn gan ṣe jẹ́gàn ìyá yẹn gan ló tún padà jẹ́ kí ìrántí bí tán ò so aṣáṣe tó láti ìgbà yẹn wọ́n sá ní pé kan wọ́n sá ń wá tó ti eyín báyẹn tán bá ti wá báyẹn wọ́n wá ń jọ kan wọ́n lò bí ijọ́ 3 ijọ́ 4 owó tá a fi dáná kọ́ ẹni kò sówó kankan ń dáná kò sówó kankan wù ti sọ́ọ̀mẹ́ẹ̀lì kò sí ní ibi báyìí yo. ẹdún tí bó o lẹ ṣe mọ̀ pé wọ́n lé yín Maagun ẹni tó lé yín Maagun tẹ́ ẹ mọ̀ ẹ tún wá tẹ̀lé lọlé. dádì mọ́mì bó ṣe jẹ́ nìyẹn dádì Maagun ni ṣe rí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni nítọ́lọ́n torí títọ́ ọmọ yìí tí mò ń bá káàkiri ni mo ní wọ́n ti tẹ̀sẹ̀ wà tásìrí yẹn fún mi. Mọ̀ tẹ́lẹ̀ ńgbà náà mi mọ̀ tẹ́lẹ̀ ńgbà yẹn èèyàn lè léèyàn Maagun kẹwàá mọ̀ pé Maagun ni. dádì mọ̀ tẹ́lẹ̀ bọ̀ jáde tọmọ yẹn tí mò ń wá ká. ìgbà wo lẹ síkì ńgbà yẹn ọdún wo lẹ síkì. oríṣiríṣi ni kìíní September ní
2024 torí Saturday tó parí oṣù kẹjọ ni mo kó kúrò níbẹ̀ yẹn tí mo kó lọ sọ́dọ̀ mi tó ti yẹn báyẹn ọmọ mi kékeré yẹn ló kọ́kọ́ sí kìtì mò ń tọ́jú láàárọ̀ mi. ọdún ilẹ̀ tí wàá mọ̀ pé wọ́n lé yín mọ́gùn ọdún tó kọjá yìí ni lẹ́mọ̀ kí wọ́n lé yín mọ́gùn. bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ ṣe ń bá wọn ṣe lọ́kọláya náà. ṣe mọ́ tipẹ́tipẹ́ o àti ṣe mọ́ tipẹ́tipẹ́ so wọ́n ṣáà ní kó máa wáyé wá tó wá ń wá yẹn kò sí wàhálà kankan sọ ọ́ bọ̀ mo ti wá pé tí mo kọ̀ níbẹ̀ yẹn náà tó ń padà ṣẹlẹ̀ wánú ilé ọkàn gbà mí ní etí níwájú ta ìpè búkú bẹ́ẹ̀ ni èpè búkú ó kàn fún mi ní ìfọ̀tídé èkíní ẹ̀kejì ẹ̀kẹta mo wá fi pe bàbá wọn pé hello Alhaji ẹ sọ fẹ́ni báyìí kàn mọ́ wá síbí mọ́ o. kí ló gbé ń dórí ètò Kókórò Alátẹ lálẹ́ yìí. n tó gbé mi wá gangan ni pé ọ̀rọ̀ Ayọ̀mídé ni ó gbé mi wá. so Ayọ̀mídé láti December 20 náà lọ́mọ mi ti kú òǹlé kò dẹ̀ pè mí pé òun ò rí ọmọ o àdúgbò ni mo padà ti ń gbọ́ wípé ọmọ yẹn ò sí àṣẹ mo ti rà mo ní mi ò rí o ṣùgbọ́n mo rà sàn ó dẹ̀ sọ pé Ayọ̀mídé ń bẹ. ìgbà mo wá gbọ́ lẹ́yìn December ní January 11 ni mo gbọ́ pé ọmọ yẹn ò sí ó ti sá kúrò ní ilé bẹ́ẹ̀ni tó sọ fún mi ṣe sọ fún mi o. ọkùnrin àbóbìnrin ọkùnrin ni Ayọ̀mídé ọmọ ọdún mélòó ni. ó ti pé 15 years. 15 years. bẹ́ẹ̀ni. láti December dì sí ní tí ì rí báyìí. àti ì rí báyìí so ìgbà tí mo wá gbọ́ mo wá pè níjọ́ Sunday níjọ́ Monday on the 12 mo pè wọ́n gbé kọ́ mo pè níjọ́ Tuesday náà wọ́n gbé kọ́ mo pè Wednesday on the 14 tí mo wá sí bíbá yìí tí mo wá àná sí pé àwọn mò ń wá ọmọ mo yá ń wá rẹ ní sọ fún wọn mi mọ́ o bọ́ bó ṣe dijọ́ Thursday náà mo tún pé kò gbé Friday tí mo wá débi padà pé kí n mú fọ́tò ọmọ yẹn wá lọ́wọ́ flash mo wá pè wọ́n padà pé ọmọ sọnù láti December 29 ẹ̀ẹ́dẹ̀ pé sọ nǹkan kan fún mi sọ́tán náà nìyẹn pẹ̀lú gbogbo surveillance gbogbo ohun tí mo jẹ níbẹ̀ yẹn gbogbo ìlàkọjá mi ṣé ọ̀tán náà ṣé tí mo ní tó jèrè tèmi nìyẹn pé kí n tó mọ̀ rí kankan nínú ọmọ mi kí n sì tó mọ̀ gbọ́ nǹkan kan oní mo gbọ́ oní mo ti mọ̀ tipẹ́ mo ta alẹ́ rán sí mi alẹ́ ẹjọ́ báyìí ni mo mọ̀ ìjọ náà mo dẹ̀ ti ń gbégbèsè tí mò ń wá káàkiri mo lọ bá kóòsì tí ń trè ní wọn níbọ̀ Mercy èmi àti yín ríra níjọ́ Friday ìjọba yìí sọ fún mi pé Ayọ̀mídé ó wá sí training wọn láwọn wà nínú holiday. yes mama n tó ṣáà jẹ́ kókó bẹ́ẹ̀ ni pé n tó jẹ́ kókó bẹ́ẹ̀ ni wípé ibi tí wọ́n bá fọ́n torí tó bá pọ́dọ̀ mi lọ́mọ wà tó fi rìn báyẹn wọn lè tèkẹ́ ìsí rárá bẹ́ẹ̀ ni mo wá tún wá ń pè mo wá tún pe Alhaji tó jẹ́ bàbá wọn pé ẹ̀lú Alhaji torí pé mọ̀ pé mi ò níyàn pé yìnyín mi fi oyin ní gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí o ọmọ yín kò bá mi wá ọmọ kò ṣe kankan láti yẹjọ́ yìí Alhaji wa sọ pé kémi ọmọ mọ̀ lọ pa àtàyè pín lọ mọ́tò di ọ̀run kò sí ibi tí wọ́n fẹ́ mọ́ ọmọ àwọn wọ̀. kẹ́ ẹ má mú ọlọ́pàá táyé. bẹ́ẹ̀ ni kí n tún lọ mọ́tò ọ̀run kò sí ibi tí wọ́n fẹ́ mọ́ ọmọ àwọn lọ o. ok ẹ ṣeun ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ sà. dáàdi Ayọ̀mídé. yes sir. iṣẹ́ kílẹ̀ ń ṣe. yóò ṣe ìdìbò ṣe ṣiṣẹ́ civil servant. iṣẹ́ wo lẹ́ ń ṣe ń bẹ̀. store ni mo wà store department. ìgbà tí wọ́n mọ̀ pé UCH store. bẹ́ẹ̀ni. ẹgbẹ́ ogun tí wọ́n sọ kí lè tẹ̀lé wọn Maagun. tí wọn bá lé mọ́gùn kọ́kọ́ pamọ́ tí wọ́n ti ń lọ ní. ẹ má sọ̀rọ̀. inú ọlọ́mọdé ń rírú ẹ̀ ní ìṣèwà rírú ẹ̀ torí kẹ́ni Maagun ọlọ́mọdé ń rí tí wọ́n ti ń lọ lójú kọ́kọ́ pamọ́ tí wọ́n ti ń lọ lé lálẹ́ yìí. ọkọ̀ ò ní pa yín. ní o tó tọ́ ni gbogbo tó sọ káwọn fọ́ ní ìsinmi ni. ẹ gbọ́ rí. mi ò gbọ́ o. ṣé ìgbà àkọ́kọ́ tó ń ẹ̀sẹ̀ sọ létí yín rè. mo máa ń gbọ́ ọbẹ̀ agbẹ́nu fíìmù àbí. àti àwọn gangan bí lágbájá mi gbọ́. èmi àti òjò sọ̀rọ̀. ẹ jọ sọ̀rọ̀. láìláìlọ́ ọmọdé ń rírú ẹ̀ torí kan wá lè lójú pé yìí. èmi gan ọbẹ̀ náà wù rẹ̀ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ tán fẹ́ sọ pé ojú ẹ̀ gbogbo tó sọ̀rọ̀ látàrọ̀ irọ́ gbogbo ẹ̀ fún ti. mo ti gbọ́ kọ́lá ọmọ dá lọ. mọ́mí Ayọ̀mídé. Ọlọ́run ti ń dájọ́ lọ́jọ́ ọmọ dà ní so kò sí. ṣé kí n máa kẹ́kẹ́ máa fọ láì sáà ti sọ̀rọ̀ ni. ẹ yá dájú Ayọ̀mídé. yes sir. bó ló ti jẹ́ tẹ́ ẹ fi ń nà wọ́n náà kùnà. sáà. tọ́ fi sákò ńlé. ẹ̀sìn mo dun náà nínú ọ̀pọ̀lọpọ̀ jẹ́ kó sákò ńlé. sẹ́ẹ̀dẹ̀ ti nínú yẹn ná. ẹ kú ewu jáde. bó ló ti jẹ́. mo ń gbọ́ yín. tí nínú tí mo ń bá bọ̀. tẹ́ ẹ máa ń nà wọ́n náà kùnà. irọ́ ló pa pẹ̀lú gbogbo ẹ̀. ó sún mi kan ògiri ni mo pa Júdà sí. sáà mọ̀ wípé ẹjẹ wọn sọ̀rọ̀ ti sọ̀rọ̀ ti ẹjọ́. Ayọ̀mídé ẹjẹ wọn sọ̀rọ̀. ó sún mi kan ògiri
ó sọ mẹ́kan ògiri ní mo fi pajúdà sí láìpẹ́ tá a ti fẹ́ra tó ti wà nù lé òun lọ́kọ́ gbé ọwọ́ yẹn wá. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ok sir ìtí màá kọ́ rí ni pé mo wọlé ìwẹ̀ ńjọ́ kan olójú pé ọyọ ọbẹ̀ wá bá mi léwẹ̀. ẹ máa sọ̀rọ̀ yín lọ. ńgbà tó yọbẹ̀ wá bá mi léwẹ̀ mo fi ọgbọ́n mo fi tù mọ́ gbọ̀bẹ́ lọ́wọ́ ẹ̀ aṣọ mi tó ya òòlì wọ́gán fúnra òòlì kà tán ìgbà tó ń gbé amósùn àtàbí bo àìmọye gbà lọ́mọ kùmí lẹ́sẹ̀ tí màá wọlé tọ́mọ kùmí lẹ́sẹ̀ tọ́mọ bẹ̀rẹ̀ sí ní fọ́ mi létí tí máa kó parọ́ mọ́ ẹ tẹ́lẹ́dẹ́ wà ń bẹ kẹ́lẹ́dẹ́ fìyà jẹ mi. lálẹ́ ń bò sí ìyá mo bá ẹ sọ̀rọ̀ ń bò sí ìyá kan bá ẹ sọ̀rọ̀ ó ní pé òmò bó ṣe máa ń ṣe ẹ́ ó bó ṣe máa ń ṣe ókè ìgbà tó sùn wọlé tán náà the same thing náà tán ni ó lè káyà sọ mi tó ti ya bó ti jókòó tí máa parọ́ mi kẹ́lẹ́dẹ́ fìyà jẹ mi. ńgbà tó dé stage kan ni mo wá kọ̀ fún un pé tọ́ba jẹ́ pé bó ṣe máa ṣe lọ ilé tó ní change èmi náà pàjùdà sí ibi tí o ti sọ pé bóyá pé mo nà ń nu nínà ò sí ẹsẹ̀ pé bóyá lọ pé nínà àjà kápá kátà gbogbo tó fi kún àfikún àsọdùn ni ìyẹn báyẹn tí ìgbà tó parí ilé tí ó lọ on the 10 oṣù keje 2024 ló kó lọ ilé ẹ bó ṣe jọ Sunday lọ yẹ̀ wò mo ní òjò kí màá wà tó ra lẹ̀ òjò kí màá wà tó parí ilé pé mi lè tẹ̀lé ẹ lọ́bẹ̀ torí mi mọ̀ bẹ̀ báwo ló sọ pé kí n kẹ́rù pé kí n tẹ̀lé ẹ lọ mo ní rárá ìwà àtàwọn ẹ mọ̀ lọ níta bá ti ní ẹ mọ̀ béèrè lọ́wọ́ mi tábà ní Friday tí wọ́n ti wà ní olùdé tí wọ́n ti wà ní weekend máa wá sílé ò ṣe kankan lílọ tó lọ pé padà tó máa padà wá ó gbé àìsàn Mohammed wá ni ìmídìí ń pè gbogbo gbà yẹn ò gbé fóònù ìgbà tọrọ tó ní Mohammed yanjú lọ tó ń yanjú lọ ọ padà sí ti lé ẹ níwájú Ọlọ́run àtẹ̀yìn ọba tó yẹ pé ìtẹ̀yìn pé ìjẹ́rìí ọ̀rọ̀ ọ ń lọ bí ọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì bí ọ̀sẹ̀ méjì sígbà tó padà sí lé ẹ ni mo dálàpọ̀ sick yìí tó fi kún pé mo dálàpọ̀ olókùn yẹn rọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ èmi àti òjò sọ mo dẹ̀ pé ẹ mo ní o ti ẹ̀ gbé fóònù gan o gbé fóònù fún bíi a week mo fi ń gbé gbogbo gbà àsáwọn òkú tẹ̀lé ẹ lọ mọ́ ṣèjú àsáwọn àti mọ́ pè é tó ní gbé fóònù ó dọ̀sán ọjọ́ kan kò tún pè ọ wá gbé fóònù wíwọ́n tó máa gbé fóònù ni pé ṣé mi fẹ́ pò ní ṣé o fẹ́ pa mí ni ṣé o fẹ́ kí n sì yá àwọn ọmọ mi ní ara mi ò yá ara ò yá ṣé mo lè máa parí ọ̀yà kí mọ̀tẹ̀ wá ẹwà àbí kí mọ̀tẹ̀ wá wú ẹ̀ tó bí jẹ́ pé kí ni ikú ẹ wúlò fún mi sí láti jẹ́ pé kó o kú àbíbá kan mi ò rù wọn kan sí ẹ o ó kì í ọ̀dà mo níbo ló wà báyìí kí wọ́n á bẹ hospital bí wọ́n wà kí wọ́n á bá ẹ onírà pé kí n mọ̀ wà onígbín gbàtà rẹ̀ bá yá tó bá wà nílé pó pè mí pé kí wọ́n á bẹ nílé ọ̀dà kò ti gbọ́ mo pè ìjọ́ kejì àjọ ń sọ̀rọ̀ ìjọ́ kẹta àjọ ń sọ̀rọ̀ kò pè sígbà yẹn ní ẹ pè mí ní family house wọn lágbájá báyìí ti wà ní ọ̀dọ̀ àwọn o kí ló dé tí mo sọ báyìí tí mi yọjú mo ní òun ló sọ pé kí n má wà o mo pè ó nígbà tí arúgbó tó yá tó máa wà nílé lòun tó pé kí wọ́n á bóun àwọn ọ̀rọ̀ wa dáa kó wà ní ọ̀dọ̀ àwọn ọ̀dà tó bá di Saturday tọ́lẹ̀ mọ̀ bí mo ti ń ṣiṣẹ́ tọ́sítù ni tó bá di Saturday mò ń bọ̀ mo dẹ̀ lọ́njọ́ yẹn èmi àtọ́ mi ìtọ́ wà lọ́dọ̀ mi a sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a fẹ́ sọ́njọ́ yẹn kò jẹ́ ká sọ bí sí ń pariwo náà ni ó da gbogbo ọ̀rọ̀ yẹn débi pé wọ́n gbọ́ lẹ́kọ̀ọ́ ọkọ àǹtí ẹ̀ ṣe pé àwọn tí pé ẹgbẹ́ yẹn náà ṣe bẹ́ẹ̀ gbẹ́ wà ń bẹ́ẹ̀ ṣe bí sojú ẹgbẹ́ yẹn ṣe ń parọ́ mọ́ ẹgbẹ́ yẹn ni o fún ẹgbẹ́ yẹn lẹ́rọ̀ sọ ibi tẹ́mi ti fẹ́ máa sọ̀rọ̀ lọ fún wọn pé ìdí tí mo fi wà báyìí ni pé ọmọ yín Yanle ó fọ́ sàtú ni kò jẹ́ kán sọ̀ nǹkan kan mọ́ débi tí ẹgbẹ́ yẹn ń bá sọ̀rọ̀ pé ní sùúrù jẹ́ ká yanjú ọ̀rọ̀ yìí jẹ́ ká sẹ́gbẹ́ jẹ́ ká sàwò débi tí ẹgbẹ́ yẹn fi pé àǹtí ẹ̀ lẹ́kọ̀ọ́ pé ẹni báyìí kọ̀ fáwọn ní ìtọ̀rọ̀ sọ o ọkọ̀ àǹtí ẹ̀ yẹn wà ní ẹgbẹ́ àǹtí ẹ̀ nígbà tẹ́gbẹ́ ẹ̀ pé àǹtí ẹ̀ tí tọ́lẹ́gbọ̀n tó wà máa rẹ̀ tọkùnrin la wọn wọn pe àǹtí obìnrin lẹ́kọ̀ọ́ ọkọ̀ ẹgbẹ́ tán pé lẹ́kọ̀ọ́ wà ní ẹgbẹ́ ìyàwó wọn òun gan da sọ̀rọ̀ yẹn tó gan bẹ̀rẹ̀ sí ní bínú torí pé wọn ò gbọ́ di ọ̀rọ̀ wọn bẹ̀rẹ̀ sí ní bínú létà tó padà pé padà wọn padà bẹ̀ pé àwọn ọmọ ìbọ̀rọ̀ sí rí ni pé ìyàbọ̀ ni ò fún bọ̀dà lọ́rọ̀ sọ àti èmi ní sọ̀rọ̀ sọ àṣepàdé ẹ̀jọ́ yẹn lẹ́yìn ẹjọ́ yẹn ìjọ òwúrọ̀ máa padà lọlé ó ní bóyá bí ọ̀tún àbí ìjọ mẹ́rin òkè
màá wá pàdé ẹ̀ nílé nílé ọ̀dọ̀ tiẹ̀ kẹ́ mi ìdè bẹ́ẹ̀ mi mọ̀ bẹ́ẹ̀ ìgbà tó lè lọ lé tó pè mí pò ń ti lọ lé èmi àtọ́mẹ́tọ́ wà lọ́dọ̀ mi àdègbéra lọ bá ń lé oko wájú ti kún oko sọ̀ráǹdì ti kún sáráǹdì kò dé bá sùn kí ni tó ṣe tó ju tìyẹn lọ kí ni màá rí ni pé okò wa mo padà lọ lẹ́njọ́ yẹn ìjọ kẹta síjọ́ yẹn tí mo tún wá èmi àtọ́mẹ́ náà ṣàjọ wá ní inú òun wá àtọmọ tá à ń wá yìí lọ́mọ ẹ̀ ti sọ fún mi pé dáàdì mi ìgbà míì mọ́mí àwọn òkè wọn àsunlé òun àti àbúrò òun last born ọmọ bẹ́yà 3 years or 4 years nígbà yẹn làwọn jọ mọ́ sunú ilé igbó wájú igbó lẹ́yìn ilé àárín igbó ló wà igbó ní sọ̀ráǹdì ẹ̀yìn kí ló ṣe máa jẹ́ báyẹn ìjọ kẹta ìbọn wa lọ bẹ̀ ìbòdè bẹ́ẹ̀ ni 8:45 mo sì kú bẹ́ẹ̀ ni 20:10 kò tí ì dé àwọn ọmọ yẹn gọmọ gómìnà wà wájú ta àwọn torí ẹ̀ wà nù ilé tán ti tilẹ̀kùn mọ́ra ọmọ yóò ti mẹ́ pé lórí fóònù kọ́ńbà mọ̀ pé mo wá mi jẹ́ kọ́mọ yẹn náà mọ̀ pé mo wà ráǹdì nígbà tó di 20:10 bọ̀dẹ̀ padà lọlé wọn bọ́ lọ sùn nígbà tó di jọ́ kẹta. bó lẹ ti mọ̀ kí wọ́n sínú ilé. kò sínú ilé. bó lẹ ti mọ̀. sáà èmi ti mọ táìmù tó máa délé èmi ti wà lára àǹdí yẹn kí n tó fọjú sílé. ẹ ti ẹ fi ẹlẹ́rìí ẹ fi ẹ̀ka àwọn ọmọ wọn kẹ bàbá yín wá o. ara nǹkan tí ó mẹ́lẹ́rìí jáde rè. ìgbà mọ́ lọ mẹ́jọ kẹta mo bí lè pé kí ló ti ọ̀ wá sunlé tẹ́wẹ̀ kan lọ́wọ́ sunlé ó ní òun lọ sunlé ọkùnrin ni ọlọ́sùn sọ wáyé kó tó ń sọ fún mi báyìí pọ̀ lọ sunlé ọkùnrin káàtó pé ilé ọkùnrin ní ètò lọ́sùn sọ ẹ kó sọjáde pé ilé ọkùnrin ló lọ́sùn bó ṣe sọ nìyẹn bí ebó lójókòó yìí. wọ́n ní ẹni pé kílé tó wálé wá sùn táwọn mọ mo lọ sunlé ọkùnrin. bó ṣe sọ nìyẹn. ìbéèrè ń ìdáhùn yẹn ṣe ìdáhùn pé òun lọ sunlé ọkùnrin. mo èmi wọn sọ fún pé tó bá jẹ́ pé ilé ọkùnrin ló lọ́sùn sọ ẹ kó sọ báyẹn káàtó pọ̀ lọ sunlé ọkùnrin sọ ẹ kó sọjáde báyẹn pé ilé ọkùnrin ni tó lọ́sùn. ok èmi lẹ́gọ̀ọ́ ni. èmi náà wọlé fún mi lẹ́gọ̀ọ́. èmi ò so asa sọ̀rọ̀ yẹn lọ́jọ́ yẹn àkó lórí ẹ̀ kò dìjà kò sí nǹkan kan mo wá lọ sílé padà nígbà mo lọlé padà ó dijọ́ Sunday ìjọ Saturday tèmi àti ríra wọ́n sọ fún mi pé ọ̀rẹ́ òun wí pé òun ò ní lè kiri jọ Monday ó lè òun lè kiri jọ Monday yí pé òun fẹ́ sinmi ni mo wà leave tọ́ra ti wà ní oṣù kọkànlá gbogbo yìí tí mo ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí kó ti wà ní leave. ẹ̀yin náà fast track ẹ̀. mo wá lọ banilé ìwé tó kókó sọ fún mi pé òun ò ní wá sí ṣọ́ọ̀bù ládùúgbò mo wá lọ banilé nígbà tí mo délé òun àti bàbá ọkọ ọlọ́kadà tó ń sọ pé òun kan mọ́ ń gbé òun yẹn ni iná jọ wà nínú ilé. inú ilé ọ̀dọ̀ tiẹ̀ wọ́n ti gbogbo ilẹ̀kùn mọ́ra mo sì dúró títí di tí ọmọ ẹ̀ táwọn wáyé tó fi ti skul dé ọmọ yẹn ò rí mi escape door ló sì fọ ọmọ yẹn tọmọ yẹn gbà wọlé títí tí nígbà tó pẹ́ wọ́n tó ń sọ̀rọ̀ lọ wọ́n sọ gbogbo ọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ mi ni. ẹ ń lẹtí mọ́ wíńdò wọn ni. ibi tó ti jókòó náà bó ti ń gbọ́ ojú yẹn náà lẹ̀kùn ní ojú wíńdò ní ojú kò wájú tàbí ẹ̀ wọ́n gbọ́ kan tá ń sọ òun ló jókòó ọ̀rọ̀ mi gangan ló àti máa yẹn jọ ń sọ kó lè jiyàn. sùúrù mi pọ̀ gan-an èmi tẹ́ ń wo èmi ó kọ́ jẹ́ pé tí ẹ̀tẹ́ bá bínú tó bá bínú ó máa ń kò yí sí àti kọ́sàn ni tí tó ń lọ bíi tó fọ́. ẹ gbọ́ ohun gbogbo tí wọ́n ń sọ. bẹ́ẹ̀ ni wákàtí mélòó ni bí wọ́n lò. mo ṣe máa kówó sínú báàgì mọ́ mi lọ skul lọ sanwó skul gbogbo àbọ̀pá gbogbo ẹ̀ ló sọ. wákàtí mélòó lọ lò. mo débẹ̀ lára tó wà ní mo débẹ̀ wọ́n ti wà níbi fọ́ọ̀kì mi tó dé ọmọ ẹ sì dé ní tó 3. wọ́n sì tún wà ń bẹ̀. wọ́n sì tún wà nílé. ṣé ó wá padà jáyà bí ẹ̀yin lẹ́ lọ fún ọ. nígbà tí mo rò pé báyẹn ṣe tá àti mọ́ ọ lọ wọ́n fẹ́ lọ gba escape door yẹn jáde máa lọ pàdé ìbọn jẹ́ká ajá awọ̀dìmú. ok ẹ rí máa yẹn gangan. mo bọ́dọ̀ jẹ́ kó torí ara ìfura mi nìyẹn tí wọ́n bá lọ pé mo fẹ́ dúró pẹ̀lú pé àfẹ́ra mọ́. kí tó yẹ lẹ fi wá lo mágùn fún. ọlọ́ tí n bá lò sẹ́ tí n bá ti lọ lálẹ́ kọ́kọ́ pa mí lágbára Ọlọ́run bóore ṣe ni mágùn fún ẹ lẹ́yìn ìgbà tó sọ pé mo lóyè mo ti méjì ẹ̀ náà. lẹ́yìn ìgbà tó ka kó lára ẹ̀ ni. tí mo ṣàìsàn tí mo dé ni.
ebi àlẹ́yìn tí mo sàárẹ̀ yẹn tí mo dé ní. ìgbà tó lò lọ ní sùúrù tó lò pé mi bá ń yàrá lọ rọ sí fóònù tá a fi fóònù bẹ́ẹ̀. sáà ń sọ̀rọ̀ yàrá àbá ń sọ̀rọ̀. tó o fọ́ mi létí tó ṣe tó ń gba fóònù lọ́wọ́ mi tó níta ní. yẹ kéje èrè ọkàn pariwo lọ́sẹ̀ ni àfọ̀dàwọ̀dò sọ reality tó ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ yìí. tó gbọ́ pé ìyàwó òun yàn lè. ìyẹn tó kéré inú sùúrù tí mo ti ṣe. ó ní ohun tí ó ṣe nu o. mo kọ́ ti ẹ̀sìn ẹ̀yìn ni ìyẹn tó kéré inú sùúrù tí mo ti ṣe. ṣe ẹ bọ́kùnrin lórí ẹ̀rí. bàbá Fẹ́mi nìkan ni mo bàbá. ẹ má dakọ bàbá ọmọ yẹn ọkùnrin ni. mo lè mẹ́sàn ọkùnrin mẹ́ta tó ti gorí ẹ̀rí. kì í ṣe pé mo rí wọn físíkà báyìí tó jẹ́ traces. ẹ jẹ́ kí wọ́n mọ̀. tẹ́ ẹ ń rò ó. tó jẹ́ traces ẹ mọ̀ gbọ́ ìkan wà bàbá Fẹ́mi. ẹ má dakọ sẹ́. ok sorry. má dakọ bàbá. bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. gbogbo tó ń sọ yóò ní bọ́ nínú ogun. àmín tó bá yẹ pé irọ́ ni mo pa mẹ́ tó bá yẹ pé ń tọ́ ọ sọ ó rí bẹ́ẹ̀ lóòótọ́ só ti ẹyin bá yẹn wàhálà ẹ̀kọ́ náà ó bínú ṣùgbọ́n tí ó bá rí bẹ́ẹ̀ ẹ má gbà á kún ọmọ kan ìbínú ẹ má sì pé ẹ má sì pé tó bá yẹ gbogbo tí mo sọ̀rọ̀ látàárọ̀ pé mo parọ́ pé mo fi rọ́kùn àmín gbogbo ètò tó fẹ́ àmín tó bá jẹ́ pé gbogbo tí mo sọ̀rọ̀ látàárọ̀ pẹ̀lú ẹ pé irọ́ wà ń bẹ̀ èpè tó fẹ́ fún mi yóò rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run. sọ ọmọ iye èèyàn tó ti pè mí bẹ̀yẹn pé sáwọn èèyàn rẹ ti ń bẹ lẹ́kọ̀ọ́ wọn ò lè gbalẹ̀ kan fún wọn gba yàrá kan fún ọ ní. ìrọ̀pátá ló ń pa tí ń bá dá òòrùn alẹ́ plọ́ọ̀tì kan wọ́n fún ọ ní pọ́ọ̀tì kan sí. sẹ́mi wọ́n lọ fún mi jáde bàbá ẹ̀ tí mo fi lọ́ọ́ ra lẹ́sẹ̀ ọlọ́mọdé olówó ẹ̀ èmi àti kàyé mọ́kọ́wó ẹ̀. èmi tí mo sọ bẹ́ẹ̀ fún ẹ ní àfi tó ọba mú ló kù. mọ́mí Ayọ̀mídé. ọbọ̀nù ogun kẹ̀. mọ́mí Ayọ̀mídé. mọ́mí Ayọ̀mídé ẹ jẹ́ wọn sọ ṣé ìfẹ̀yẹ kan sòótọ́ ni. wọ́n náà ni mò ń lọ sọ náà ni mò ń gbọ́. ẹ ti ń pa ọkọ mọ lẹ́nu. bó ṣe sọ́dọ̀ ẹgbẹ́ yẹn fẹ́ kọjá kẹgbẹ́ yẹn rí kankan sọ́tà ní kò mẹ́jọ yẹn. bẹ́ẹ̀ nọ́mbà ẹgbẹ́ rẹ ní ìsìn kí wọ́n dá sọ̀rọ̀ yẹn kí wọ́n sọ èmi ni mo mọ tí mo là kọjá tí mo fi kú o kó lè rọrùn kí ni mo fọ́ ọmọ kúrò ní. wọ́n ṣẹ̀ dákọ̀ ẹnìkan nú èèyàn mẹ́ta tí wọ́n láwọn ṣe ẹjẹ́ kó sọ yókù. wọ́n ní kí àwọn ẹgbẹ́ ìbílẹ̀ pé ń gbọ́ ọkọ ẹ̀ lọ nyàlè wọ́n nígbà tí tọ́jú òun ló fi nyàlè ọ̀sọ́ jáde lẹ́nu fún wọn. èmi táwọn pé bí aago mo ṣe ń ṣiṣẹ́ táwọn èèyàn gan mọ̀ Ọlọ́run débìyàn ìwọ gan ọmọ pé Ọlọ́run wà ní àmì tó tó báyìí. tí ọmọ ẹbí débi ọba sanwó sukú ọmọ rí. ìwọ gan ọmọ pé Ọlọ́run wà ní àmì tó tó báyìí ó ṣe bí yàrá kan ni. Ọlọ́run ní jẹ́ o mọ̀ pé mi ò rogún ẹ̀sìn mi tó yẹ kó màá máa rọ létí pé rántí pé èèmọ̀ bí tó ọ̀rá lẹ̀ sí o mọ̀ lọ bẹ̀ o lọ́mọ yọ bẹ̀ o. ní ìgbọ̀nsẹ̀ lẹ́yìn tó 250,000 tó sọ́ di 120 nínú dúró àti mo kó sí ìlọ wa ń bá mi gbìmọ̀ àbí sẹ́ bàbá ọ̀dà sí ni èpè ọmọ jọ ọjà bàbá gangan gbà mọ lọ bá wọn gba góòdì sọ nínú lẹtọwọ yẹn sọ bàbá ní kí n má gbégbèsè tó lè kí n jọ ipe torí pé bí kú ilé ọba pa ni òlé òtòlú. torí pé òun fura sọ mẹ. ìwọ ọmọ ẹ wíwọ ẹgbẹ́ ọ̀rọ̀ tí mo sọ ọ̀rọ̀ 2012 ni o ọ̀rọ̀ 2012 lọ́rọ̀ owó tí ń bẹ nínú dà tó kó tó ọba tiẹ̀ jẹ́ o ọ̀rọ̀ eléyìí ti sọ̀rọ̀ pààyàn padà di àwọn ọmọ sí mi wọ́n fẹ́ sọ mí dẹdun arinlẹ̀ ọ̀rọ̀ 2024 ni o ọ̀rọ̀ táwọn ọmọ ń gbé wọ́n ti ń gbé ti sí àwọn ọmọ tó gbé 86,000 sáàmù nìkan lọ́jọ́ anásáyọ̀ ìbídà àtàtà lọ́nà 86,000 tí wọ́n kọ́ lọ nínú ilé. ṣèbọ̀ sọ pé ìbáparọ́ mọ́ wọn kọ́ 60,000. sáà ní à ń kọ́. ṣé wọn lè wá ṣe wáyọ̀ mi lè wọ èwo láriwo báyìí ṣé wọn lè wá ẹja sọ̀rọ̀. ìtọ́kẹ́ yà sọ òtọ́kẹ́ sọ pé ọba ń lọ òwò mẹ́sẹ̀ òní fẹ́ kẹ́yìn sọ̀rọ̀ jáde òní fẹ́ kẹ́yìn sọ̀rọ̀ jáde. ọlọ́run gbẹ̀sán mi lára jù báyìí tó wà sọ mí dẹ́dun arinlẹ̀ ní. ẹ bọ̀ tí níyàwó kan tẹ́lẹ̀ báyìí ló fi ń lé yàá sì sáà kí ó gbé ẹ̀kọ́ lágbọ́n ni lóòótọ́ ni iná lòdì ó lè dúró iná lòdì ẹni ó bímọ mẹ́rin tán fọ́ láàárọ̀ ọjọ́ iná lòdì ó lè dúró ìkà ẹni tó jẹ́ pé téèyàn bá jírí yín bá kọ́ tó ń sùn ní ọyá nínú nínú ọmọ bàbá rẹ bẹ́ẹ̀ ṣe jákùn tó èèyàn mélòó ló ń èwo ti yín ẹjẹ́ wọn sọ̀rọ̀ náà. ọ̀sán tó lé náà mẹ́fẹ́ fà mọ́ kálukú ti na pápá bora aṣọ ní de èrò ẹ̀yìn agbóhùnsẹ̀ sọ di púpọ̀. kí ló kan ọmọ bàbá rẹ nísìnyí pẹ̀lú tẹ́ sọ yìí aláṣọ tán ni yín aláṣọ tán aláṣọ jù kí ló kan ọmọ bàbá rẹ. ọmọ ìsọdí púpọ̀ aláìlójútì. ọmọ ìyàwó tẹgbẹ́ ti fẹ́ lé. kí ló kan ẹjọba ẹdúró mo ti ní sùúrù. aláìlójútì ọjọ́ fọ́n létí bó ṣe fọ́ bàbá jọ wà nù lé. iná ìwọ ọmọ lọ́sọ̀rọ̀ sọ gangan náà mo wà lẹ́wọ̀n lọ́wọ́ ayọ̀ bẹ́ẹ̀ bá mi ìdí ìfọ́kọ̀ nígbèsè ayé mi tó fẹ́ kọ́ yọ ọbẹ̀ sí mi ní etí ọmọ mi tó sẹ́pẹ̀ sí. lóòótọ́ nígbà ọmọ ẹ̀sẹ̀ bá yọ̀ mí dẹ́tọ́ ọmọ mi ò sì sọ ọmọ ọjọ́ mẹ́ta lọ́wọ́ mi tí yàrá ìsájú ọmọ sọ fún àwọn pé òbí mọ tí mo fi ní kílẹ̀tà sọ fún tó fi mú glass cup tó fẹ́ là mọ́ lórí. ẹ tó ní mo fẹ́ pa lọ́wọ́ abẹ́ ilé ipe. wọn lẹ́tà láì ní ọjọ́ kẹta tí mo bí ọmọ yẹn ìyá sì sá wá tọ́wọ́ pé kó ṣe wá lé mọ̀ ìwọ́n jẹ́ fi wọ́n sílẹ̀ jẹun odò ó sì mú glass cup báyìí ó lóun ọ̀ là mọ́ mi lórí ìwọ. ṣe tán ẹ máa wá lọ ilé ẹ lílọ bó ẹ ṣe ní lọ
èló lẹ san gbà tẹ́ fẹ́ wọlé ẹ sọ̀rọ̀ èló la gbà lọ́wọ́ yín èló lẹ san tó bá yẹ mi mọ bẹ́ẹ̀ ṣe a ní nǹkan tá a fẹ́ ṣe o. ọmọ tí a ń sọ yẹn ẹ dúró ẹ rárá dájà Ayọ̀mídé a padà síbẹ̀ ń ẹ ní ọkùnrin 3 4 lógun orí wọn ẹ sọ wọn fẹ́ jẹ́ ẹ sọ ni. ṣé mo dákọ̀ wọn. ẹ máa sọ. ntẹ́ ẹ lẹ́rìí ẹ̀ ntẹ́ ẹ bá ti lẹ́rìí ẹ̀ má sọ ntẹ́ ẹ bá ti lẹ́rìí ẹ̀ ńgbà náà ẹ má sọ. eléyìí tí mo fẹ́ sọ yìí fóònù ẹ̀ ni mo fi sí kọ́ọ̀rù ẹ̀rí wà. ntẹ́ ẹ bá lẹ́rìí ni ẹ sọ. èmi sọ pé ẹ̀rí pé ó gorí ẹ̀ wà bẹ́ẹ̀ tí n bá sọ dé stage kẹ́ ẹ máa fura mo fi fóònù ẹ̀ sí kọ́ rìkọ́ọ̀dù òun rìkọ́ọ̀dù gbogbo tó àti máa ń jọ ń sọ ọ́ lẹ̀ débi pé ọ sọ fún yín pé báwo làwọn sì rí àtàwọn jẹrẹ bára wọn sùn ọ sọ fún yín pé òun ẹ gbọ́ ìbò ní ojú pé ọ sọ fún máa yẹn padà pé òun ṣe kóṣù lọ́wọ́ ẹ fi tí ara yín gbọ́ ẹni máa yẹn sọ yín pé òun alókínní yẹn sebẹ́lẹ́rì wà ọ̀rẹ́ rẹ̀ lọ́lẹ́rì yẹn ìyá dọ́kítọ̀ lọ pè wá gbogbo abẹ́ mi pàṣírí ẹ̀ ti tú mẹ́ta kó náà wà láàrin ẹ̀yin méjèèjì ìbọ̀rọ̀ ojú ọ̀bẹ tó ti ń bọ̀ sùn wípé torí òun náà wà láàrin ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ pé wúmọ̀ àyẹn wá wúmọ̀ àyẹn dẹ̀ bẹ̀ ni pé kí n pa kí n má padà pé kí n má sọ̀rọ̀ kẹjá pé kí n jẹ́ pé tó tọ́ ni ọ̀rọ̀ yẹn torí máa yẹn ìyá dọ́kítọ̀ lọ́ máa rán lẹ́fọ̀ oúnjẹ lọ́ máa rán lẹ́fọ̀ oorun 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀. ṣé lọ́wọ́ yín. lọ́wọ́ ọkọ rẹ̀ tí mò ń sọ yìí 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀ lọ́wọ́ ṣékin dákọ̀ ọmọ ẹ má dàkọ. ok sa lọ́wọ́ ẹni yẹn 6,000 nígbà lówó oorun lọ́sẹ̀ tí má dẹ̀ parọ́ mẹ́ ìyá dọ́kítọ̀. gbàtẹ́ wá gbọ́ kílẹ̀ wá ṣe. ìgbà tí yẹn ti bẹ̀ mí ẹ̀ mọ̀ pé èmi ẹlẹ́ran ara pé ẹ̀bẹ̀ ara ló ṣe àbí kankan ló ẹ̀ mọ̀ èmi tẹ̀sí ẹjọ́ kí n máa rojọ́ kí n máa ṣe ń bí ìyá dọ́kítọ̀ yẹn wà bẹ́ẹ̀ mi òun àti ẹ̀nàjọ́ abẹ́ mi ní olè tí má parọ́ mẹ́. gbogbo yìí tẹ́ ẹ rí yìí náà wọ́n lè kọ́ yín pé kẹ́ ẹ̀ náà má gùn fún un. èmi wà lè ṣe ọlọ́mọdé rí i òun gan fún rẹ̀ kàn sọ tàbí pé bọ́yá wọn. kàn sọ kí ni. mo sì tún sẹ́ ìpè yẹn sẹ́. ẹ má ṣe pé o ẹ má ṣe pé o má ṣe pé o gbogbo tí rò sẹ́mi yẹn ìlú òkú ẹ má ṣe pé o bọ́ọ̀sẹ̀ mi mi tó ti kọ́kọ́ sí àrọ̀ ọ̀rọ̀. ẹ má ṣe pé mọ́ ẹ má ṣe pé mọ́ kí kí ló wá ṣe ẹ̀sọ́ Ayọ̀mídé. ẹ ṣe sà ẹ̀kẹrin tọ́mọ ẹ̀ máa sánlé ó mọ̀ sí kan tàbí méjì tó yẹ péjọ tí ìyàwó rẹ̀ mi bá mọ wálé òun náà bá wa lẹ́nu ẹ̀ n tó fi wá mèmí ń rò pé yá n tó fi lè sọ pé àbí mi ẹ̀ wá ni pé mo sọ fún ọmọ yẹn ṣojú màmá ẹ̀ lọ́jọ́ yẹn pé ìjọ tó bá tọ́ sánlé mi lè máa sáré tẹ́ jẹ tẹ́ mọ̀ kiri kó tó máa sánlé kí wọ́n máa wá ẹ̀kẹ́ láìsí pé wọ́n fẹ́ nẹ̀ láìsí nǹkan kan ilé ìtọ́lọ̀ láti táwọn wá ìwòlẹ̀ lẹ́kẹ̀rin yẹn ìyẹn mo sọ fún báyìí pé tọ́ bá ń tẹ́ sáré ẹ̀mí ẹ̀ wá ẹ mọ́ o jẹ́ kí n fẹ́ mẹ́mẹ́ tọ́jú àwọn tó kù tó bá yẹ pé ìwọ fẹ́ gbélé ó sì bẹ̀ ní onírara àbíṣẹ́ mọ́ wá mọ̀ tẹ̀lé màmá ẹ̀ lọ onírara pé wọ́n lè lọ wípé síbí mo mọ n tó ń gbé wá sọ́dọ̀ mi kí n tó tọ́jú òun pé òun lè tẹ̀lé màmá àwọn lọ mọ́ pé kí n tó lè tọ́lọ́ mọ́ wá fi lè mọ́ ní kó máa lọ tó sì lọ́njọ́ yẹn mo sì bẹ̀rẹ̀ tọ́jú ẹ̀ lọ ọ̀dọ́ ní kí n tẹ̀yà àwọn fọ́tò ilé ìsọwọ́ ìgbà tó di ọ̀nì 29 December fúnra àwọn àtàbúrò ẹ̀ náà wọ́n á jí mi nínú ilé pa àwọn fẹ́ lọ kún mi kò sí mọ́ sí bẹ́ẹ̀ sáfà àbúrò ẹ̀ lẹ́lòdò tí a lọ gbá bọ̀ torí kan tó gbọ́lú ilé ìtànṣẹ́ wọlé mo kàn àtàbúrò ẹ̀ jókòó pé tẹ́ bá ti ń ti skúùdì wọ́n bẹ́ẹ̀ kẹ́ máa lọ kọ́ṣẹ́ ibiṣẹ́ wo lẹ́ máa bọ́ sí àbúrò ẹ̀ fún mi nígbà tó dijọ́ kẹta àbúrò ẹ̀ wá bá mi pé fọ́tò rẹ̀ dà àbúrò ẹ̀ wá bá mi pé òun fẹ́ máa kọ́ṣẹ́ télọ̀ tóun nítorí òun ó sọ ni pé òun fẹ́ mọ̀ pé sóun wà ní ráàyè lọ mọ́ gbá bọ̀ mọ́ ni tọ́ni tí ń gbá bọ̀ káàkiri wọn lọ́rọ̀ bọ́ọ̀ tó tún mú wọ yìí a jẹ́ pé ọgbọ́dọ̀ fojú sí ìwé ẹ̀ dáadáa gidi gan kí ni bá fún sọ́pọ́ọ̀tì mo wá fún sọ́pọ́ọ̀tì pé ọ̀dà lọ́ máa gbá bọ̀ gbogbo tí wàá ti ń lọ láti tó fẹ́ lọ gbá bọ̀ àfún lówó ọ̀n lọ tírénì àfún lówó o lè fẹ́ ra nǹkan jẹ níbi máàtì ẹ lè parí máàtì kan fẹ́ kọkọ̀ wálé kó wọ ọkọ̀ mọ́fẹ́ tó gbowó àsáfù tó máa lọ tó dẹ̀ máa padà dé bó ṣe ń gbọ́ yín bó ṣe wá lọ eléyìí tó ń àtàbúrò ẹ̀ wá bá mi pé ìjọba fẹ́ lọ pọn mi tó lọ bẹ̀ ọ̀dà gbé fábùrò ẹ̀ pé òun lọ gbá bọ̀ kò wá sọ fún tèmi nínú ilé bóyá bẹ̀rù bójú yẹn ló wá ń bà lérò ń gbà yẹn torí tó fi di ọ̀ndì 16 18 ó sì ń ṣẹ̀ṣẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ọmọ wa jẹnu ilé tí ìbá sí ń lé mọ́. ṣé January àbí December. January dèbí ọ̀ndì 18
ìgbà tí màmá ẹ̀ wá síbí ni wọ́n fẹ́ fura yìí pé kò fi rí ẹ mọ̀ ó ń wá nulẹ̀ abo oúnjẹ wọ́n ti tán fún mi nínú 21 tó ń ló mú nulẹ̀ àbúrò ẹ̀ dẹ̀ mọ̀ sí ipò tó tọ́. ìgbà tó sá lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta yẹn ń bo lẹ ti rí. bí ìkan nínú ẹ̀kẹta yẹn kóòtù ẹ̀ ló mú wálé tọ́wọ́ abẹ́ mi pé àyẹ̀mọ́lẹ́ báyìí sísàlọ̀ rẹ̀ yẹn ó mọ̀ wá sùn lé o màá rẹ̀ wọ́n lóru màá bá lẹ́gbẹ̀ẹ́ àbúrò ẹ̀ tí a ti sùn tó bá ti dàrọ́ tó bá ti jáde kò tó ní wálé bó ṣe ń ṣe nìyẹn kóòtù ẹ̀ ló mọ̀ wálé lẹ́ẹ̀kan. ìgbìyànjú wo lẹ wá ṣe nígbà tó wá padà sá jáde rẹ̀. ẹgbẹ́ tí mo ṣe yìí kò ju pé gbogbo ibi tó ti máa ń gbá bọ̀ mo máa káàkiri gbogbo bẹ̀ lọ mo sì sọ fáwọn èèyàn mi tó mọ̀ àti sọ́wà lẹ́kọ̀ọ́ àtàwọn ọ̀gá mi tí mo rí pé tí wọ́n ti mọ̀ níbi iṣẹ́ wọ́n sọ fún gbogbo wọn mọ̀ wọn gbogbo ọ̀sẹ̀ sáàmì liberty ìwó road bí ibà tí wọ́n ti máa ń play ball barracks gbogbo ẹ̀ mọ̀ wá káàkiri. ṣe é lọ station bẹ́ẹ̀ lọ. lómi lọ station. kí ló yẹ tẹ́ ẹ lọ. tó ìjẹ́ lọ station ni pé kì í ṣe kó sọnù kì í dẹ̀ ṣe pé wọ́n jí gbé ọ̀sápò lé ni àwa tó ń rí nílé pé ó ń wálé àti tí ì ṣe pé epo ń wálé àti ọmọ fẹ́ lọ́mọ rò ní sẹ́yìn ọmọ tí àwọn rí pé ń wálé táwọn yóò sọ fún wa pé Ìbáyọ̀mídé lọ wálé ó lọ já pálọ̀kì yẹn tó wọlé. àwọn tó ń rí tó wálé yẹn tó dẹ̀ mọ̀ kó ti sá lọ kílé tán lè múlẹ̀. ìyẹn ni wà yémi sífò gan yàrá kan wà ní òkè ọ̀dọ̀ wa ó sùn bẹ̀ǹjọ́ kan tẹ̀gbọ́n mi bá ń bẹ̀ ní tí ìrọ̀lẹ́ tó fẹ́ jábẹ̀ àwọn amọ̀ èmi sì wà nínú ilé àwọn amọ̀ sínú ilé bó ṣe rí ọkàn sàpadà ni àwọn asàlẹ̀ fún mi pé fẹ́ jábẹ̀ mo ní bóyá ibi tó fẹ́ mọ sùn nìyẹn òkè ìgbà tó dijọ́ kejì ibẹ̀ lọ́wọ́ apá sùn èmi ti jí lọ bí sẹ́ ìgbà tó dijọ́ kejì wọ́n pè mí lórí fóònù Fáyẹ̀mídé wà lọ́dọ̀ aláàjì pé kí n mọ̀ bọ̀ kí n tó délé padà kó n ti sá lọ. ẹ mọ̀ pé sẹ́rí wàhálà tó wà nínú kí ìgbéyàwó máa túká nìyẹn ẹ̀yin ó ti kún un lé látàárọ̀ ó dalẹ́ kẹ́ tó wọlé kò sẹ́ni tí ó mójú táwọn ọmọ yẹn ká ní ìyá rẹ̀ wà lọ́ọ̀dẹ̀ yín ẹ mọ̀ pé ó ṣeé ṣe kí wàhálà yìí ó máa ṣẹlẹ̀. nígbà tó wà lọ́dọ̀ mi ọmọ ẹ̀ máa sálé ẹ̀ máa sánlé débi pé wọ́n wà lójú oorun. wọ́n máa ń sánlé àwọn mélòó. àwọn ohun àtàsán Ayọ̀mídé àtàsán òun wà lójú oorun ìmọ̀ wà wọn kiri tọ́lá ẹ̀ka Ayọ̀mídé táwọn wáyé lọ́ba sánlé èyí àtàbúrò ètò ìbọ̀sọ̀ àsán yìí àjọmọ̀ wọ káàkiri ni ojú oorun ló máa wà. nínú ni mò ń sọ. owó wà nílé oorun jáde kó nílé tó. bá ń gbé sí bá ń gbé sí. gbogbo nǹkan sọ yín tí ẹ̀jẹ̀ yẹn bọ́ lọ́wọ́ oorun náà. Ayọ̀mídé ni àbí ẹ̀bùn òun náà ni. ẹ̀yin tí ẹ wà ní Ìwó road ẹ̀yin tí ẹ wà ní ọjà aba ẹ̀yin tí ẹ wà ní. bẹ́ẹ̀ ni èmi lèmi ò ṣe. Mọ́kọ́lá ẹjọ́ o tèmi máa bá mi o. èmi ò ṣe wàhálà rárá. fún wọn lọ́rọ̀ sọ abẹ́. Ọlọ́run. fún wọn lọ́rọ̀ sọ. ọba mi débẹ̀ mo sì dúpẹ́ fọ́lọ́run ibi ọba mi dé ìdánwò pé bẹ́ẹ̀ ni ó tiẹ̀ tẹ́ mi lọ́rùn dáadáa. ẹ̀yin tẹ́ wà ní Ìwó road tẹ́ wà lọ́jà aba tẹ́ wà ní Mọ́kọ́lá ẹ wà ń Bódìjà Alẹ́sìlọ́yẹ́ Bẹ̀rẹ̀ níbo tún ni Mọ̀lété géètì Ìfọ̀kọ̀ Ìtamẹ́rin Agbájé ṣẹ́rí ọmọ tẹ́ ń wò yìí Ayọ̀mídé lórúkọ rẹ̀ ó sì tún jẹ́ Kùdùsì ó ṣeé ṣe kó ti tọ́yẹ pé orúkọ ó lè jẹ́ AY ni wọ́n ń pè báyìí tàbí oríṣiríṣi ó kọ ẹ̀yẹ kan wojú ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ti dá wàhálà alẹ̀ púpọ̀ láàrin wọn bàbá àtìyá rẹ̀ a dẹ̀ ti ń wá láti December bí láti December ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ló ti kú lákàtà àwọn òbí rẹ̀ tẹ́yìn bá wa rí láwọn ibi tá a dákọ yẹn ẹ jọ̀ọ́ ẹ bá wa lé lápá mú ẹ máa mú bọ̀ wá s'Àgídìgbo bóyá nǹkan míì wà tí ojú ọmọ yìí ń rí tí ò fẹ́ gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ mọ́ yóò sì sọ fún wa tó bá yẹ pé kò fẹ́ gbọ́dọ̀ àwọn òbí ẹ̀ mọ́ ni
kó sọ fún wa àwa ó mọ̀ ọ̀nà ibi tí ó mọ̀ gbé tí ó fi rógo rẹ̀ lò ṣùgbọ́n nù ìta tó wà yẹn kò pé ọ́ o Ayọ̀mídé Kùdùsì dákun máa bọ̀ wá s'Àgídìgbò láàárọ̀ ọ̀la ẹ̀yin ọ̀rẹ́ rẹ̀ náà tó wáyé pé ó ti sùn ẹ jí pẹ́pẹ́pẹ́ tílẹ̀ bá mọ́ tẹ́ ẹ bá rí ẹlọ́mọ tán wá rí l'Àgídìgbò ẹ máa bá wa mú bọ̀ wá á sì gbégbèsè lórí ẹ̀ torí pé ṣe rí tí wọ́n la rí yìí o irú ẹ̀ pọ̀ lọ́hùn ìyìn táwọn méjèèjì ń rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rán tọmọ àwọn méjèèjì ìyìn tí wọ́n rán ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ráyè ọmọ rá ká pínpín kọ́mọ ọdún 15 ọmọ ọdún 12 kẹ́ẹ̀tì expose ẹ̀ sí pé kó máa sá jáde ẹ ti lọ nígbà ẹ bá dé ọmọ tẹ́ ẹ bá rí náà ni èyí tẹ́ ẹ bá rí ẹ̀rí náà nu irú àwọn bẹ́ẹ̀ dẹ̀ pọ̀ nígboro àwọn ni wọ́n ń gbé iṣẹ́ kíṣẹ́ lé lọ́wọ́ àwọn ọmọ yìí ni àwọn tí wọ́n lọ hùwà akọ̀tọ́ ni wọ́n ń lò gẹ́gẹ́ bí infọ́máǹtì ẹ jọ̀ọ́ ọmọ wa ò ní dọmọ ọlọ́mọ o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run Ayọ̀mídé níbikíbi tó o bá wà máa bọ̀ wá s'Àgídìgbò láàárọ̀ ọ̀la máa bọ̀ wá s'Àgídìgbò láàárọ̀ ọ̀la jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ̀yin èèyàn rẹ̀ náà ẹ jẹ́ ó máa bọ̀ tẹ́ bá rẹ̀ méjèèjì Ọlọ́run ó sì ń rírí yóò wálé ṣùgbọ́n ẹ má tún fi àwọn èpè gbogbo àwọn ọ̀wá yìí kẹ́ tún má fi kó bá àwọn méjì tó tún kù náà o Ayọ̀mídé yóò wálé o àwa nígbàgbọ́ bẹ́ẹ̀ yóò dé yóò wálé kankan ò sì ní ṣe àwọn méjì tó sì wà nù léwu ẹ má ẹ jọ ẹ ṣe ayé lóṣooṣù ọwọ́ gbogbo èyí tẹ́ ẹ̀ ń rò káàkiri yìí ayé ti kọjá báwọn ayé ti kọjá báwọn ayé ti kọjá báwọn ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá fẹ́ ra yín mọ́ kò sí wàhálà o àbí o kì í ṣe túláàsì ìbí yín lẹ́jọ́ ìyá yìí ìbí yín lẹ́jọ́ bọ́lá gbolé yín ná ọmọ bo ni yín ìyá Ayọ̀mídé ọmọ bo ni yín agbolé bo agboolé Ọlọ́ni agbolé sẹ́nẹ́tọ̀ Lékan Balógun. kí èyí tó máa parọ́ agbolé ọmọ ìlú ọmọ lágùn ni. ẹ gbà máa jẹ́ ọmọ lágùn ṣé Lékan Balógun sọ ọmọ lágùn. ọmọ lágùn ṣé sẹ́nẹ́tọ̀ Lékan sọ ọmọ lágùn ni. ẹ dúró bóyá ìbéèrè mi ti di wàhálà nù níbo lẹ ọmọ ìbòlá agbolé ti yín fẹ́ yẹ ẹrún kà láti dá a bá ọkọ̀ olóyún. ẹ tún káàbọ̀ padà yín ìyẹn wa ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o abẹ́rẹ́ pélé tún peléke díẹ̀ kódà ó bù àyà ẹ wá ń comment kẹ́ máa like kẹ́sì máa pín in káàkiri ẹni tẹ́ bá ń bá ìkànnì ìpàdé fúngbà àkọ́kọ́ tẹ́ ò tí ì follow wa bẹ́ẹ̀ ò tí ì subscribe ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí bẹ́ẹ̀ ni aago kélébé kan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ notification bẹ́ẹ̀ ni wọ́n ń pè òun gangan ní ọ̀mọ̀ta yín lólobó nígbà ògbà kúùgbà tá a bá ti ń ju fọ́nrán story láyé ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀.